mo kọ́ nílé mo kálejò, mo kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Kóòtù Òjìbí, mo kí gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbádùn ètò yìí, mo kí ẹ̀yin olólùfẹ́ mi, mo wá kí ẹ̀yin ọba yìí jẹ́ tó ṣe pé tá a bá ti sọ nǹkan kan tó jó yín là ìtókù ní kẹ́ rìpọ́ọ̀tù àkáǹtì wa kí fídíò wa kó di pé tá a bá pósìtì ẹ̀ kó má lè sọ̀rọ̀ mọ́, ká ṣẹ̀ṣẹ̀ máa wá ọgbọ́n tí ó fi sọ̀rọ̀ tó bá wá dàkókò tó sọ̀rọ̀ kò ní go viral mọ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin olóríire, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojúlówó ọmọ Yorùbá tẹ́ ẹ kì í sọ ọmọ ọkọ, ẹ̀yin tẹ́ ẹ wá lọ síwájú Yorùbá, tí fídíò yìí bá ti dárọ̀wọ́ tó yín, ẹ má fi tí ọ̀tẹ̀ gbọ́, ẹ gbọ́ lẹ́ẹ̀mejì, ẹ gbọ́ lẹ́ẹ̀mẹ́ta, kì í ṣe pé a gbọ́n jù yín lọ. Àǹfààní kékeré la ní tá a fi ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tó fi ju ti yín lọ. Ẹ bá mi pín kálẹ̀, ẹ bá mi share ẹ jẹ́ kẹ́ni tí ọ̀gbọ́ gbọ́. Àléébù tó bá wá wà nù rẹ̀ ẹ pè mí ṣàkíyèsí ni, ẹ mọ́ dọ̀tí ibi. Àbálà àdánù ẹnìkan kì í dá lábàánú, àti pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé èèyàn lèmi náà. Àkókò ìròrí ni mò ń gbé kalẹ̀ tèmi náà fi ń mú àwọn kankan wá sí ìrántí wa kó má bàa bàjẹ́. Kí lẹ rò pé ń dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá? Kí lẹ rò pé ń fagbọ́n mi sí omi òtó nílẹ̀ Yorùbá? Kí lẹ rò pé ń fa ìméjù ìwọ ojú mi láàrin àwọn ọba aládé, pàápàá jùlọ kábíyèsí ikú bàbá Yèyé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà Ọ̀jájá? Látọjọ́ tó ti pẹ́, láti gba ìwáṣẹ̀, orí mi wú nígbà tí mo rí àwọn àwà kan tí bàbá wa kábíyèsí Onírìṣà wú. Orí mi wú nígbà tí mo rí fídíò kan tí bàbá wa Aláàfin ikú bàbá Yèyé tàná tí wọ́n fi sọ̀rọ̀ nípa Onírìṣà tí ń bẹ lórí àpèrè lónìí bí wọ́n sì jọba. Kò sálèébù ń bẹ àfẹni tí ọba ní làákàyè ló kù, torí wípé ọ̀kan náà ni ọ̀kan àti wà. Ṣùgbọ́n mi mọ̀ pé bọ́gọ́rùn bá wà tí 99 dádúró, tó kan dádúró, tó kan àti 99 ọba jọ ṣe, ó ṣeéṣe kí wọ́n mú pọ̀gọ́rùn. Kí wá ní ń dá gbogbo wàhálà yìí lẹ̀? Ìtàn ni, àròbá ni, kò sí ti ń jẹ́ tàn mọ́, àròbá ló kù, ìtàn àtẹnudẹ́nu. Nínú òye mi, ìtàn kan wà tí wọ́n máa ń fura sí nínú àwọn ìtàn tá a gbọ́ wípé ní ń dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá, wípé ní ń dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ Odùduwà, wípé ní ń dá wàhálà lẹ̀ láàrin àwọn ọba aládé, pàápàá jùlọ Aláàfin Ọ̀yọ́ àti bàbá wa Onírìṣà. Ẹja sọjọ́ abẹ́ǹkò, bá a wí àákù, bá a wí ọ̀run là ń lọ. Tálààfin bá ń pé kò sí wàhálà, tọ́ ní pé kò sẹ́jọ́, lóòótọ́ ni kò sí wàhálà kò sẹ́jọ́, àmọ́júkù wà láti gbà wáṣẹ̀ ló sì ti wà. Ṣùgbọ́n kí ni tí ń fa ìtàn yẹn ọ̀gbẹ́nu orú wa? Torí pé kò sójú mi, mo sì ti ṣèlérí lórí TV yìí pé mi ò ní pìtà dẹnudẹnu kan. Ọmọ Ọ̀yọ́ ni mi o, ojúlówó Ọ̀yọ́ sì ni mi, mo sì fẹ́ràn ọba ìlú mi tí ọ̀sẹ́ ní kò sí nǹkan kan tẹ̀lé sọ́npa rẹ̀ ìní gbà. Ṣùgbọ́n bí tọ́ba mi bá kù sí, Aláàfin ikú bàbá Yèyé màá sọ ọ́, torí pé kò sẹ́dá tó pé tán, èèyàn l'Aláàfin. Ọba tó jẹ ló fi dòòṣà, torí gbogbo ọba tó bá jẹ nílẹ̀ Yorùbá ó ti dẹni àpọ́nlé, ó ti dẹni iyì. Àrà tó bá wá wù kálukú ó lè pọ̀ bá a lù tiẹ̀. Now, ìtàn tí dá wàhálà lẹ̀, mo wá come across fídíò yẹn láàárọ̀ yìí, bó tilẹ̀ jẹ́ wípé ẹnìyàn ò sọ kó kún tó. Ṣùgbọ́n mo ti ṣèlérí pé mi ò nítàn tí wọ́n pa, torí mo lè kọ statementi, mo sì ní lọ́ọ̀yà, mo sì lè rojọ́, àti pé mo fẹ́ kí nǹkan kan àléébù kankan kó tọwọ́ mi
kó tàbùkù Yorùbá tàbọ̀bá aládé kankan. Mo wá come across a video yẹn, ẹ jẹ́ àjọ wò, ẹ farabalẹ̀, ẹ wò ẹ̀yin náà wá digest ẹ̀ pé kí ló lè fà á sí bí Ọ̀ọ̀nìrìṣà ṣe bọ́ ọmọ Odùduwà ni. Ọ̀ọ̀nìrìṣà kì í ṣe ọmọ Odùduwà. Báwo l'Ọ̀ọ̀nìrìṣà ṣe jẹ́ nílé Ifẹ̀? Abọ́ rẹ̀ l'Ọ̀ọ̀nìrìṣà lẹ́nu àwọn tí wọ́n ń sọ ni o, ẹnu tèmi ò gbà torí pé kò sojú mi, kò sojú bàbá mi. Ọ̀pọ̀lọpọ̀ kàwé, ẹlòmíì kan sòójí ó sì sàn tó ti ń tẹnu ẹ̀ jáde. Ọ̀pọ̀lọpọ̀ lọ gọ́gù tó mú wa tá a fi gba Kùránì gbọ́ àwa kan, nítorí àwa kan tá a fi gba Bíbélì gbọ́, nítorí àwa kan tá a fi gbọ̀rọ̀ ẹnu Ifá gbọ́. Báwo la ṣe máa gbọ̀rọ̀ ẹnu gọ́gù gbọ́? Ìbé èèyàn lọ kọ nǹkan sí gọ́gù. Èèyàn tó kọ nǹkan sí gọ́gù, Satan ti tó sọ fún gọ́gù sóṣojú rẹ̀. Àwọn kan jẹ́ ká mọ̀ ibi tó ti gbọ́dọ̀ láròjinlẹ̀ nù pẹ̀lú tàn Yorùbá. Àwọn kan jẹ́ ká mọ̀ wípé Odùduwà ló tẹ́lẹ̀ Ifẹ̀ dó. Àwọn kan ní kò rí bẹ́ẹ̀ o, ọba àwọn ẹ̀yà Ìgbò níbẹ̀. Àwọn kan wà níbẹ̀ tí wọ́n ti ń gbé bẹ̀. Àwọn kan wá jẹ́ ká mọ̀ wípé Odùduwà jọba nífẹ̀ ní tòótọ́. Àwọn kan ní Ọbàtálá ló kọ́kọ́ jọba ṣáájú Odùduwà. Ipò wo l'Ọbàtálá wà? Ta l'Ọbàtálá? Ṣọ́bàtálá ò bímọ, ṣé kò léèyàn? Tí gbogbo wa bá la gbàgbọ́ ọmọ Odùduwà ni wá, Ifẹ̀ la fi tó. Lẹ́yìn wá àgbà wọn, àwọn kan ní Odùduwà ó bí ọmọ méje. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pín ọmọ méjèèjì. Ǹjẹ́ nínú ọmọ méjèèjì tí wọ́n dákọ̀ yìí, ṣé Ọ̀ọ̀nìrìṣà wà ńbẹ̀? Tí orúkọ kan wà ńbẹ̀ tí ń jẹ́ Ọ̀ọ̀nì? Mo ń bí ọ ni o, mi clear kankan bẹ̀ wọ́n. Ìdí nìyẹn. Àwọn kan wá tún ní rárá o, Odùduwà bí Ọ̀kànbí bí ọmọ méje. Ìtàn wá fìdí ẹ̀ múlẹ̀ pé òkè o, ọmọ tí Ọ̀kànbí bí, Ọ̀kànbí yẹn gangan má bínú sọ́jọba nífẹ̀. Ìbẹ́nu tọ̀tẹ̀ fẹ́ gbọ́ yìí. Ipò wo l'Ọ̀kànbí wà? Ta l'Ọ̀kànbí gangan? Kí ni Ọ̀kànbí ní í ṣe nínú ìpìlẹ̀ wa nífẹ̀? Ìtàn wo ló ṣàdáyanrí ẹ̀? Ìní mo fi sọ pé ìhà tó bá kọ sí kálukú, ìní kálukú ó máa sọ̀rọ̀ lé lórí. Ẹ má jà lọ jìnnà, ó yẹ jà lọ náà tán. Ọ̀run tó ni so tó bá yá àti máa sọ̀rọ̀ níbẹ̀. Táwa ni àgbà láàrin Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́. Ọọ̀ni ló kéré jù ní gbogbo wọn. Nígbà tí ṣé àwọn ọmọ Odùduwà sí bàbá wọn, nígbà tó Odùduwà kú, wọ́n ránṣẹ́ sí wọn pé kí wọ́n wálé o, wọ́n lè yan ẹni tó máa wà nípò tó bá pe eléyìí. Alóhùn ti tẹ̀dó, kò sẹ́ni tó wá wọn sí Odùduwà, kò sọ́mọ Odùduwà tó lọ sí Ilé Ifẹ̀ lọ sí bàbá ẹ̀. Wọ́n fi lọ gbé ọmọ ẹrú yẹn. Láyé àtijọ́ wọn kì í ka ọmọ ẹrú sí nǹkan wọn kà mú wọn, nǹkan tó fi ń rìjẹ́tì ẹ̀ nìyẹn. Tó fi ń rìjẹ́tì. Bẹ́ẹ̀ ni ó wà lẹ́nu wa náà. Tó fi ń rìjẹ́tì. Ọ̀nà òfìfẹ́ pé kì í ṣe ọmọ Odùduwà. Wọn kì í kà á mú ọmọ ẹrẹ ní ẹrú, wọn kì í kà á mú ọmọ ọba. Ìgbà tó ọ̀dẹ́ni tó wá sílé tó bá fẹ́ bọ́ sápèrè bàbá wọn lọ níbẹ̀rẹ̀ wọn sì ọ̀rọ̀ míyàn náà wá ìyẹn tẹ̀ wá sílé ní tiẹ̀ ó jẹ́ oyè ń bẹ̀ kì í ṣọ̀ni Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà. Odùduwà ọjọ́ ni gbogbo wọn ń pariwo pé Odùduwà ni Ọlọ́fin Àdùnmílà ni Odùduwà jẹ. Ẹ lọ gbọ́ bu ẹ̀.
kẹ́ dọ́tẹ́ bá ń bọ̀ kẹ́ wá interview mi bí tọkàn fún gbọ̀ngàn bí wà ní list ọba tó jẹ́ Ilé Ifẹ̀. bàbá kí ni túmọ̀ Ọọ̀ni. Oníwọ̀ ọmọ Oníwọ̀ ni ẹni tó bá fẹ́ fi rúbọ wọ́n á pè ní Oníwọ̀ wọ́n fẹ́ fìyà wọn rúbọ wọn mọ Oníwọ̀ ọ̀nà ṣọ́ọ̀ṣì Ọọ̀ni. ìbéèrè mi ẹni pé ta alàgbà nínú. wọ́n tó ṣẹlẹ̀ ni pé ẹ̀jẹ̀ sọ̀rọ̀ kan fún yín tó mọ̀ pé kì í ṣe Odùduwà ló tẹ Ilé Ifẹ̀ dó. ó bá nǹkan bẹ́ẹ̀ ni. ó bá nǹkan bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wà tó ti jẹ́ pé àpèrè Oòduà ló jẹ́ ọba bẹ̀yẹn tó jẹ́ pé àpèrè bàbá wọn ló wà ó ti jẹ́ bàbá fún wọn. fún gbogbo. bẹ́ẹ̀ ni àpèrè bàbá yìí ló wà. fún gbogbo àwọn owó. gbogbo àwọn ọba ọmọ Odùduwà. nílẹ̀ Yorùbá. gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. ayé pé lónìí bàbá gbogbo. òun lè tó dá àpèrè bàbá wọn nìyẹn. Aláàfin Ọ̀yọ́ ló máa claim tó ti wà lápèlé bàbá ẹ̀. tó ti jẹ́ pé àpèrè Oòduà ló jẹ́ ọba bẹ̀yẹn tó jẹ́ pé àpèrè bàbá wọn ló wà ó ti jẹ́ bàbá fún wọn. fún gbogbo. bẹ́ẹ̀ ni àpèrè bàbá yìí ló wà. fún gbogbo àwọn owó. gbogbo àwọn ọba ọmọ Odùduwà. nílẹ̀ Yorùbá. gbogbo àwọn ọmọ Odùduwà ó ti jẹ́ bàbá fún wọn. ayé pé lónìí bàbá gbogbo. òun lè tó dá àpèrè bàbá wọn nìyẹn. Aláàfin Ọ̀yọ́ ló máa claim tó ti wà lápèlé bàbá ẹ̀. abẹ́ Ọọ̀ni ni. bó ṣe ní nìyẹn. Ààfin Ọ̀yọ́ wà. gbogbo wọn pátá torí Odùduwà ẹ̀bẹ̀ náà gbogbo wọn ti jáde. ibẹ̀ lórí irun. but àwọn kan wà tí wọ́n sọ pé wọ́n tẹ̀dó yìí tó jẹ́ pé Benin tábà wo Ondo state àwọn tó kó òní Benin tó ti tẹ̀dó kí Odùduwà tó dé ló pọ̀ bí Ondo state. few ni ọmọ Odùduwà ní Ondo state. so tó dọba Benin ọmọ nígbà tí ọba Benin lọ tí wọ́n ló kú sógun tó rán Ọ̀rànmíyàn lọ pé kó lọ jagun ní Benin torí Benin wọ́n jagun bẹ́ẹ̀ ni tó bá yá mo sì máa sọ ìṣẹ̀lẹ̀ fún yín wọ́n ti jọba 31 ní Benin kí ọmọ Benin tí ọmọ Odùduwà fẹ́ tó bímọ tó ń pèlè wéka wọ́n tún wá dá fákójọba ọmọbìnrin ló jọba ní Benin báyìí ọmọ Odùduwà ló bí òun ló wá dáfá nílùú pé ifá mu kán lọ gbé wá láti Ilé Ifẹ̀ Ewéka wọ́n ti jọba 31 Benin kéwéka tó bẹ̀rẹ̀ sí ń jọba ló ń jọba àwọn ẹran ló ń jọba lọ lẹ́nìí kì í ṣàwọn ló tẹ̀bi nídó òun lọ́ba ẹ̀kọ́ sọ pé àwọn kì í ṣe Yorùbá tí ó ṣe ọmọbìnrin ni so bó ṣe rí nìyẹn. Benin àwọn èkó ti wá ni. Benin ni tó bá yẹ àwọn máa sọ èsì débẹ̀ yẹn ìyá ilẹ̀ aṣú ẹ̀jẹ̀ máa sọ àwọn méjì tó kù àbáyẹn wá lé nì. káwọn yẹn máa retí pé ń bọ̀. bẹ́ẹ̀ tó bá ti àjọ àṣọ bó ṣe rí nìyẹn. táwọn kan sọ pé kì í ṣe Odùduwà ló bí ọ̀nà òfìfẹ́ ìyá ẹ̀rú ni sa Látẹ̀rù Alágbègì ọlọ́wọ́ fọ̀wọ̀ second ó sọ ìtàn fún wọn pé Odùduwà ló bí òun ó dẹ̀ sọ pé òun ò ní gbà fún ọ̀rìn Adésọjí Adérẹ̀mí ọ̀nà òfìfẹ́ ńgbà yẹn kó jẹ́ chairman ní west ó jẹ́ chairman ó tún gba president ó tún gba president lọ́wọ́ lọ́wọ́. ó jẹ́ premier. no kìnìún ló jẹ gómìnà Adésọjí Adérẹ̀mí the chairman of ọba Ọlátẹ̀rù Alágbègì ó gbà fún olọ́mọ ẹrú ni Ọlátẹ̀rù lọ sí gbogbo history òun ló jẹ́ chairman president ní 1945 1948 nígbà táwọn ènìyàn UK rán ẹsẹtì fún wọn ló wẹkọọmù wọn the president of ọba in the western region chairman of ọba in western region òun ló ṣe bí Olúwo ṣe ṣe tó fi ẹ̀ṣẹ̀ gbá ẹnu Adésọjí Adérẹ̀mí bẹ́ẹ̀ ni òun ni kò gbà Aláàfin Ọ̀yọ́ ní kó lọ jókòó pàtó fúnpọ̀ Odùduwà ló bí òun ẹ lọ sí ìwé bọ̀ ẹ lọ kọ́ lọ gbé èsì rẹ̀ jáde ẹ̀yọ́ ọmọ Látẹ̀rù Alágbègì ẹ máa gbé èsì bàbá yẹn jáde fún máa kà á Ọlágbègì náà ó bọ́n bẹ́ẹ̀ wọ́n lajú ni nígbà tí Queen Elizabeth wá dé
sí Nàìjíríà tó ń gba gbogbo ọba lọ́wọ́ ó lo golf ní pèsè ọ̀dẹ pé you are black monkey náà ń pè àwọn èèyàn dúdú ń gbà yẹn ó wá fi glove ń gba gbogbo ọba ẹ̀kọ́ ọba ó sá lọ́wọ́ ó wá dẹ́nu ọlátọ́rọ̀ alágbègbè ó ní off your glove ó ní I'm not animal I'm one be like you bí Queen Elizabeth tí ọ̀fẹ́ tó gbà lọ́wọ́ nìyẹn ó wá ló deserve ẹ̀ tó máa fún Israel òun náà fún fún Israel kò rà á ó lè fún ní sáà ó fún adé sọ dídẹ̀ mọ́ Abubakar tàbí ní north ó fún ọ ní sáà mẹ́ta tó fún gbà yẹn òun ló àkíyèsí ẹ̀ òun ló dẹ̀ kéré jù ó ní kó bá gọ́ọ̀fù ló fi ń gbà wọn báyà lọ́wọ́ tó ń gbọ̀n mú àtòjẹ́dẹ̀ oníkọ́ ọ́fíọ̀ lóníkọ́ gọ́ọ̀fù tó wà lọ́wọ́ ẹ̀ tí animal lòun ni animal me like you sí ìyẹn sọ pé ọ̀rùn mi lè pẹ́ àwọn lábí so bó ṣe ní nìyẹn tó bá mọ̀ tán ẹnìkan ṣe é sì nílùú Ọ̀wọ̀ ọjọ́ wọn ọba jẹ̀bọ̀ ọ̀ àkíyèsí ẹ̀ mìíràn àkíyèsí ẹ̀ pé tó bá fẹ́ gbé èsì jáde wọn máa bá àwọn àgbààgbà ni kó ń sọ̀tàn fún kìdí kó lọ ṣèwé kan kó máa fi dọ́là sí máa rà á so bó ṣe ní nìyẹn ọba Oòduà lọ ní aṣọ díẹ̀ fún inú ẹ̀ o ẹrú Oòduà nìyá Ọ̀ọ̀ni nígbà tí wọ́n fẹ́ fi pé kán lọ rúbọ kán dá fọ́fọ́n mi là pé kán lọ rúbọ kán lọ fẹ́rú kan rúbọ sí fún Odùduwà wọ́n wá mú ẹrú yìí wọ́n mú gẹ́gẹ́ bí oníwọ̀ wọ́n á gbé níbi tó fa rúbọ wá lórí Odùduwà lọ́wọ́ wọn Odùduwà ti bá sùn ó wà nù wọn ọ̀dẹ̀ fa bóyún bọ nǹkan wọ́n wá dá padà bó bá parọ́ wọ́n á fi ẹ̀bọ̀n ọgbẹ̀yìn náà ni. bàbá ṣùgbọ́n tá a gbọ́ ni pé Ọ̀kànbí nìkan ni Oòduà. ẹgbẹ́ ọwọ́ bòkun kọ́ ọwọ́ tó bòkun kọ́ ta ló bòkun fún ọwọ́ tó bòkun mò ń bè lọ́wọ́ ẹ̀dá mi ló. bó wá ní ti Ọ̀kànbí. ọwọ́ tó bòkun kọ́ mo díẹ̀ láti sọ fún mínísírì tẹ́ bá yá. Ọ̀kànbí ń kọ́. tó ti yé sìn tó ti yé sọ fún ẹgbẹ́ níbo ni wọ́n sọ Ọ̀kànbí sí ní Ilé Ifẹ̀ tàbí líìsì tó rí Ilé Ifẹ̀ bí tí orúkọ Ọ̀kànbí bá wà ń bẹ̀ ká ẹgbẹ́ jáde ká wá sọ fún mi ọba tó jẹ ń bẹ̀. tọ́lá àgbọ̀ pé. ọ̀hún mi lọ gbé líìsì lọ padà wò ó líìsì wọn lọ gọ́gù tó bá ti gọ́gù ọjọ́ tó bá fi ṣe interview kó wá sọ fún mi bí tí Ọ̀kànbí wà ń bẹ̀. ó dáa gbọ́ ni pé Oòduà ló bọ́ Ọ̀kànbí Ọ̀kànbí wá bí méje. bẹ́ẹ̀ ní sùúrù nígbà tó Ọ̀kànbí bí méje ọwọ́ àbòkun tó wá bòkun tó di Odùduwà fi là ń kọ́. ẹ bá ra mọ Ọ̀kànbí náà ni. méje lẹ ẹni Ọ̀kànbí bí méje nígbà tó bá ka gbogbo àwọn méje tó bí yẹn tó ń fi sì tó ń gbé jáde ẹni pé kò sí ọwọ́ àbòkun nú ẹ Ọ̀rúnmìyàn ló gbẹ̀yìn ẹ ní sì tó ń gbé jáde. ọlọ́run ní lásìkò ọlọ́run yẹn lásìkò. lásìkò ọwọ́ àbòkun tó wá bòkun kọ́ ọwọ́ àbòkun tẹ̀ ti dín ní àbúrò tó ń pè ní Àjàká tí ọmọ ẹ pẹ̀lú látẹ̀rù tí gbogbo dó. mọ̀ẹ́sì àwọn mọ̀ẹ́sì Odùduwà. ìta tí wọ́n ń gbọ́ láti ọdún bá ọ̀nà fífẹ́ sọ oníṣì tó ń ṣe ní ìwé yìí ó láwọn United States onú Ṣíjúadé onú recognize ẹ̀ gbogbo ìwé sì tẹ̀ tó ń ṣe lépa Odùduwà tẹ́ bá lọ wo àwọn. ṣé èyí ti Samuel Johnson kọ. gbẹgbẹ àti gbogbo wọn pátá Odùduwà bí ọkẹ gbadé ẹ̀ ló ṣe sọ fún yín tó bá kákòókò ìtàn àwọn máa sọ fún yín ọwọ́ àbòkún kọ́ nígbà tó ka méje alákẹ́tù gbogbo wọn pátá. onísàbẹ́. ẹjọ́ wá bò ń lọ tí ojú Odùduwà fọ́ wọn àbòkún. ẹ lọ bòkún wá. ó tì tẹ́wọ̀n kéésì rẹ̀ ti fẹ́ gbàtọ́ ní Ọ̀rúnmìyàn ní lásán ọwọ́ àbòkún kọ́ Àjàká àbúrò ẹ̀ ń kọ́ so ẹgbẹ́ yẹn pàtó sí ẹgbẹ́ yẹn ṣe pàtó síbẹ̀ bó ṣe rí yẹn tó bá tẹ pẹ̀sẹ̀ a máa sọ̀rọ̀ nínú ẹ kọ́kọ́ lọ gọ́gù ẹ bá lọ gọ́gù mo nǹkan tó máa gọ́gù tó máa padà wá ni o lọ wo ní líìsì Ifẹ̀ bí tí Ọ̀kànbí bá wà mẹ́. lákòótán ta ló bí. so níṣẹ́ Odùduwà lórí ọlọ́wọ́ Ọ̀rúnmìlà àwọn akọ bóòlù ṣe jẹ́ sí ọlọ́wọ́. Ọ̀rúnmìlà babaláwo ni
ìyẹn ń dá babaláwo òun lóhun babaláwo tó gbé ifá tó bẹ̀rẹ̀ ifá. ṣùgbọ́n ọmọ Oòduà bọ́ ẹ̀bọ̀ tó ní ọmọ tó bí tó ń pèlè ọlọ́wọ̀ kì í ṣe ọlọ́wọ̀ yìí o. òkè òun ló di ifá tí ó mú ọmọ ọlọ́run tí ó di ifá ọmọ Ọ̀rúnmìlà ọlọ́wọ̀ yẹn òun náà sọ pé kó ṣọ̀wọ̀ fún ọlọ́wọ̀. mo máa sọ̀rọ̀ lórí òrìṣà yẹn tí máa ń sọ̀rọ̀ ìyàwó Adékérèdọ́lù òrìṣà ọwọ̀ yẹn bó ṣe lágbára tó ń ṣe fún ọlọ́wọ̀ yẹn. omi ọgbọ́n rèé o kí kálukú ọwọ́ á máa bù ú alóore lọ́sọ̀tàn yìí sẹ́tìrì ọ̀pọ̀lọpọ̀ tí ń fakọ́nu ńkọ́ ọ̀nà ṣùgbọ́n tàn yìí èmi gbọ́ ni o èmi ò gbà ọ̀nà àbáyọ kan ṣoṣo tí wọ́n lè fi jókòó tí wọ́n lè fi yanjú ọ̀rọ̀ yìí ìní pé kí gbogbo àwọn tí wọ́n pera wọn lọ́mọ Odùduwà kí wọ́n ó jọ pera wọn gbogbo àwọn ọba aládé Ọ̀kànbí ló bí wọn ni o Odùduwà ló bí wọn ni o Ọ̀kànbí ẹ jẹ́ kí gbogbo àwọn ọba aládé yìí èmi pàkíyèsí wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá mi ṣe fídíò yìí kó dọ́dọ̀ gbogbo ọba aládé tí wọ́n pera wọn lọ́mọ Odùduwà tí wọ́n jẹ́ ọmọ Odùduwà kí wọ́n ó jọ pera wọn sífẹ̀ẹ́ Yorùbá ni wọ́n ní ni àbífẹ́ ìlú wọn àbífẹ́ tara wọn tó bá ṣe pé fẹ́ Yorùbá ni wọ́n ní tó bá ṣe pé fẹ́ ìlú wọn ni wọ́n ní kí wọ́n ó jọ sí àkójọpọ̀ ìfẹ́ kí wọ́n ó jọ pa ìtàn tó jójú lówó tàn tó lè bí ìfẹ́ ọmọ ẹrú lẹ́nìkan ọmọ ọba lẹ́nìkan ọ̀nà ló jìn o ẹrú ni bàbá o ibi tá a bá dé yìí sáàpì kí wọ́n lọ sí DNA test àbíkẹ́lẹ́ fẹ́ fàyọ̀ ń bẹ̀ àbíkẹ́lẹ́ fẹ́ lò tó bá ṣe pé lótìtọ́ àti lódodo bàbá àpèrè Ọọ̀ni rìṣà àwọn ọmọ Odùduwà gbà pé àpèrè bàbá àwọn ni sẹ́ni tá a bá rí tí Aláàfin bá ń jà tàbí tá Aláàfin bá ń bínú ó ṣeé ṣe kó jẹ́ pé ìpìlẹ̀ wọn ni wọ́n ń wò torí pé nínú gbogbo ọmọ Odùduwà Ọ̀rànmíyàn nìkan ni wọ́n ló láǹfààní àti lọ́ọ́ jọba nífẹ̀ẹ́ Ọ̀rànmíyàn nìkan lọ́mọ Odùduwà tó rìnrìn àjò káàkiri gbogbo ilẹ̀ tó sì ń ṣe ẹ̀ lọ káàkiri àwọn ìlú kọ̀ọ̀kan ṣùgbọ́n tá a bá gbàgbé ọ̀rọ̀ àná a lè mọ́rẹ̀ nìkan bá sí è àmọ́ gbogbo tó bá jẹ́ tọ́ ọmọ onílù ẹ̀jẹ̀ á fún gbogbo tó bá jẹ́ tọ́ ọmọ onílé ẹ̀jẹ̀ á fún tó bá sì pé ìtàn yìí iná là ń tẹ̀lé ìtàn yìí pìtàn kan o ìtàn yìí jẹ́ ká mọ̀ wípé ojúlówó ọmọ Odùduwà ìní Ọọ̀ni ṣùgbọ́n ọ̀nà àbí tó gbà wá rí Elédùmarè nìkan lọ́mọ bí kálukú ń gbà wáyé èmi kì í ṣe pé tí mò ń sọ yìí kì í ṣe pé mò ń pẹ̀lú ìtàn tàbí mò ń gbàgbọ́ torí pé kò sójú ẹni ọ̀sọ́ ẹni pé ẹni ọ̀sọ́ tó ń sọ pé ká lọ rí Google ṣùgbọ́n mò ń rí nírí wípé àwọn ọba kọ̀ọ̀kan tá à ń rí bíi pé wọn ò gbà fún bàbá wa Ọ̀nìrìṣà ó ṣeé ṣe kó jẹ́ pé ìtàn yìí ìní ń fà wọ́n gbà láti tẹríba fúnfẹ́ wọ́n gbà láti tẹríba fún àpèrè ṣùgbọ́n ká má gbà láti tẹríba fáwọn tí ìjọba mẹ́ torí pé ó ṣeé ṣe kó má dá wọn lójú pọ̀ mọ́ Odùduwà ni. Odùduwà ti lọ ó ti pẹ́ o bàbá tó bí bàbá ńlá bàbá kò gbọ́njú bá o kò dẹ̀ lè sọ nípa rẹ̀ eléyìí yẹ kó jẹ́ pé ẹ̀kọ́ àti ròrí ìlú yẹ kó jẹ́ fúnra Yorùbá torí pé tá a bá ń dúró sórí àwọn nǹkan yìí tá à ń wá àwọn nǹkan yìí kí ó lè fa ṣubú fún wa ó dẹ̀ lè fa ìfàsẹ́yìn fúnra Yorùbá ni mo ṣe ní kẹ́ẹ̀kìlọ̀ fún gbogbo pìtàpìtà lórí afẹ́fẹ́
mo ṣe ní ká kìlọ̀ fún gbogbo pìtàpìtà lórí móhùnmáwòrán. Ìtàn tó lè má láàfíà wá ní ẹjẹ́ á máa pa, ẹjẹ́ á fìtàn tí ò ṣojú wálẹ̀, ẹjẹ́ á kó ń di ìtàn àtẹnudẹ́nu. Àwọn ọba aládé náà ti bẹ̀rẹ̀ ìtàn báyìí o, ṣùgbọ́n wọn ò pìtàn tó lè tún nǹkan ṣe, àwọn ìtàn tó lè bà nǹkan jẹ́ ni. Èmi rọ gbogbo ọba aládé tẹ́ ẹ mọ́ra yín lọ́mọ Odùduwà, ẹ ṣàpéjọ. Ọba tó bá dánrú ẹ̀ wò, aṣíwájú ọba ni ó máa jẹ́ nínú ìran Yorùbá. Ọba tó bá dánrú rẹ̀ wò, àgbà ọba ni ó máa jẹ́ nínú ìran Yorùbá. Ẹ pé gbogbo ọmọ Odùduwà jọ, ẹ fi pàdé sílé ọba tó bá dánrú ẹ̀ wò. Ẹ lè máa wò pé tá a bá pè pàdé sáàfin Aláàfin Ọ̀yọ́, bàbá wa Onírìṣà ò ní wà. Àmọ́ tá a bá fi pàdé sáàfin Onírìṣà, Aláàfin lè má wà. Ẹ kóra yín, ẹ lọ síbi ọba tó bá pè pàdé. Èmi ọmọ ọba tó kéré jù nílẹ̀ Kóòtù Òjíire wa, tó bá ṣe pọ̀ bá tẹ́ ẹ̀rọ kò kéré jù ìlọ́ba pè pàdé láàrin ẹ̀yin lọ́balọ́ba. Ẹ̀sìn tá à ń ṣe lórí social media yìí tó gẹ́ẹ̀, ẹnu tá ń wẹ̀ sí Yorùbá lára lórí social media tó gẹ́ẹ̀. Ẹ béèrè tí kankan kìíní kankan kejì bá fẹ́, ẹ ṣètò àlàáfíà tó yanrantí. Àkèrè nínú ìjọba bàbá Ibrahim Babangida nígbà tó gun ilé títí tí àti Ifẹ̀ àti Ọ̀yọ́ state láwa, àtọ̀sán àtọ̀yọ́ Ọ̀yọ́ state láwa. Nígbà tó gun ilé tó bẹ́ẹ̀ gẹ́, iná níjọba ológun ìgbà náà ni wọ́n fọ́ọ̀mù state, tọ́sán state fi dá dúró, tọ́yọ́ state dá dúró láti lè pẹ̀tù sáwọ̀. Kí wọ́n àtọ̀lẹ́fẹ́ wọn ó ṣe báyìí wò, ṣé kí wọ́n sọ Ọ̀yọ́ country ni Ọ̀ṣun country? Kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n o, tí gbogbo yín ò bá pawọ́pọ̀, kẹ́ ẹ fà wọ́n sọ̀rọ̀sọ̀rọ̀ kọ̀ọ̀kan lórí afẹ́fẹ́, kẹ́ ẹ fi wọ́n jófin, wọn ò ní yé fọ̀rọ̀ bà nǹkan jẹ́. Tó bá ṣe pé lóòótọ́ lágbára síwájú Yorùbá kan tàbọ́ba aládé kan tòótọ́ tí ń sponsor sọ̀rọ̀sọ̀rọ̀, ìpè ẹ máa lọ rèé sọ báyìí, ẹ máa lọ rèé sọ báyìí. Ọ̀tá Yorùbá nírú ọba bẹ́ẹ̀, ọ̀tá Yorùbá nírú aṣíwájú bẹ́ẹ̀, torí kò sí kankan tó fẹ́ gbà bẹ́ẹ̀. Gbogbo àwa náà ẹ lọ mọ̀ pé ajá tó bá rorò ni wọ́n máa ń dẹ́ séjò. Tájá bá pa ejò, ọdẹ ni ó jẹjò. Àmọ́ tẹ́jò bá pajá, wọ́n pajá bógunrin. Ẹ ṣọ́ra kẹ́ ẹ má bàa bógunrin, ẹ ṣọ́ra kẹ́ ẹ má bàa dẹni ìtàn, ẹ ṣọ́ra kẹ́ ẹ má bàa dẹni ìgbàgbé. Ibi àfọ̀rọ̀bánkẹ́jẹ́. Ọlọ́run ọba nìkan ni kábíyèsí o. Olójú tọ́ba aládé òsì kan ó sì ní ìsìn tí wọn ò ní ibi. Kábíyèsí ò tó ń tẹ́jà sí o. Ẹ fura o, ìran Yorùbá, Elédùmarè wọ́n jẹ́ tẹnu gbogbo ẹ̀wọ̀. Bó ṣe yé mi mọ̀, ọpọlọ mi ṣe gbé mọ̀, ni mo ṣe sọ yìí o. Ìwọ náà tó gbọ́, ọpọlọ rẹ bá ṣe tó àti bó bá ṣe mọ̀ tó bá ju tèmi lọ, tó bá fẹ́ ṣàtúnṣe lórí ní tí mo sọ, má abuse mi, má bù mí, má dọ̀tí mi, àbáni wọ́n dànù, wọ́n ìdálábàánú. Ṣùgbọ́n o, èròǹgbà mi síran Yorùbá kí Elédùmarè ó fi dá mi lẹ́jọ́. Èrò ọkàn tiẹ̀ náà síran Yorùbá Ọlọ́run fi dá ẹ lẹ́jọ́. Ẹ subscribe.